Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn ẹ̀dẹ̀ jẹ́ ká gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run adúpẹ́ fún àánú àtọ́jú rere tí a rí gbà tí ẹ mú wa rí ọjọ́ kejì nínú oṣù kejì ní ọdún 2024. A ṣe yín lọ́bọ Ọlọ́run ìyanu nítorí pé a mọ̀ wípé gbogbo ohun tó ń ṣe tiwa ní ẹ̀yin olóò ṣe ní ìlọ́po méjì ìgbéga, ìlọ́po méjì àṣeyọrí, ìlọ́po méjì àlùyọ, ìlọ́po méjì ìtẹ̀síwájú. A sì gbàdúrà pé lẹ́yìn ní ọjọ́ ẹtì gbogbo ohun tó jẹ́ ẹtì nínú ayé wa yẹ̀yìn wa yóò mú kúrò tí ẹ ò sún wa síwájú. Ògo ní fún orúkọ mímọ́ yín o. Adúpẹ́ nítorí tí ẹ ti gbọ́ tó ti àgbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ ní ọjọ́ ẹtì ọjọ́ kejì oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé onírúurú oríṣìí àwọn ọmọ apá kìíní. Onírúurú oríṣìí àwọn ọmọ apá kìíní. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Gàlátíà orí ìkẹrin ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n. Ìwé Gàlátíà orí ìkẹrin ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n tí ó kà báyìí pé nítorí náà ará, àwa kì í ṣe ọmọ ẹrúbìnrin bí kò ṣe ti òmìnira obìnrin. Àmú bíbélì kíkà wa nínú ìwé Gàlátíà bákan náà orí ìkẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún títí di ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n. Ó kà báyìí pé ẹ̀yin ọmọ mi kékeré, ẹ̀yin tí mo tún rọbí títí a fi ṣe ẹ̀dá Kristi nínú yín. Ìbá wù mí láti wá sọ́dọ̀ yín nísinsìnyí kí èmi kí ó sì yìn ohùn mi padà nítorí pé mo dààmú nítorí yín o. Ẹ wí fún mi, ẹ̀yin tí ń fẹ́ wà lábẹ́ òfin, ẹ̀yin tí fẹ́ wà lábẹ́ òfin, ẹ kò wá gbọ́ òfin bí? Nítorí àti kọ́ pé Ábúráhámù ni ó ní ọmọkùnrin méjì o, ọ̀kan láti ọ̀dọ̀ ẹrúbìnrin àti ọ̀kan láti ọ̀dọ̀ òmìnirabìnrin. Ṣùgbọ́n a bí ẹ̀yin tí ń ṣe ti ẹrúbìnrin nípa ti ara o, èyí tí ń ṣe ti ẹrúbìnrin a bí nípa ti ara, ṣùgbọ́n èyí tí ń ṣe òmìnira a bí nípa ìlérí. Nǹkan wọ̀nyí jẹ́ àpẹẹrẹ nítorí pé àwọn obìnrin wọ̀nyí ní májẹ̀mú méjì, ọ̀kan láti orí òkè Sínà wá tí a bí ní oko ẹrú tí í ṣe Ágáì. Nítorí Ágáì yìí ni òkè Sínà Arábíà tó sì dúró fún Jerúsálẹ́mù tó wà nísinsìnyí tí ó sì wà ní oko ẹrú pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Ṣùgbọ́n Jerúsálẹ́mù ti òkè jẹ́ òmìnira, èyí tí í ṣe ìyá wa. Nítorí àti kọ́ pé máa yọ̀ ìwọ àgàn tí kò bímọ, bú sí ayọ̀ o, kí o sì kígbe sókè ìwọ tí kò rọ́bí rí, nítorí àwọn ọmọ ẹni ahoro yóò pọ̀ ju ti abilékọ lọ. Ǹjẹ́ ará, ọmọ ìlérí ni àwa gẹ́gẹ́ bí Ísákì. Ṣùgbọ́n bí èyí tí a ti nípa ti ara tí í ṣe inúnibíni nígbà náà sí èyí tí a bí nípa ti ẹ̀mí, bẹ́ẹ̀ ni nísinsìnyí. Ṣùgbọ́n ìwé mímọ́ a ti wí, lé ẹrú obìnrin náà jáde àti ọmọ rẹ̀, nítorí ọmọ ẹrúbìnrin yìí kì yóò bá ọmọ òmìnira obìnrin jogún pọ̀ o. Nítorí náà ará, àwa kì í ṣe ọmọ ẹrúbìnrin o bí kò ṣe ọmọ òmìnira obìnrin. Wàyí ẹ̀tẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní ẹni ọjọ́ ẹtì. Oríṣiríṣi irú ọmọ ló wà tí ó sì máa ń jíròrò nípa tí èmi á sì jíròrò nípa díẹ̀ nínú wọn lónìí. Oríṣi àkọ́kọ́ tí màá wò ní òní ni àwọn tí à ń pè ní ọmọ onínàkúnà. Gẹ́gẹ́ bí a ti ṣe rí nínú ìwé Lúùkù orí ìkàndógún ẹsẹ̀ ìkọkànlá títí dé ẹsẹ̀ ìkẹrìnléníogún. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, mi ò ní di ọmọ onínàkúnà láéláé ní orúkọ Jésù. Màá rọ ìwọ náà kí ìwọ náà kí o ṣe àdúrà yìí fún ara rẹ. Nígbà tí Ọlọ́run bá bùkún ni, mi ò ní ṣe ìbùkún náà báṣubàṣu. Màá lò ó fún iṣẹ́ Ọlọ́run. Àwọn kan gbàgbọ́ pé ọ̀nà kan ṣoṣo láti fi hàn pé Ọlọ́run bùkún fún wọn ni láti ṣàfihàn rẹ̀, wíwọ aṣọ àti bàtà góòlù, kí wọ́n sì máa rìn bí ẹni pé àwọn ni wọ́n ní gbogbo àgbáyé. Èyí ni àwọn ohun ìdámọ̀ fún àwọn ọmọ tí à ń pè ní ọmọ onínàkúnà. Mo sì ti pinnu lọ́kàn mi láti má ṣe rí bẹ́ẹ̀. Ìwọ ńkọ́? Irúfẹ́ àwọn ọmọ mìíràn tí Bíbélì sọ nípa wọn ni àwọn tó mú ìbònújẹ́ wá fún àwọn bàbá wọn. Bíbélì wípé aṣiwèrè ọmọ ni ìbínújẹ́ bàbá rẹ̀ àti kíkorò ọkàn fún àwọn tí ó bí i. Ìwé Òwe orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Mo ti pinnu bákan náà láti má jẹ́ ọmọ nínú irú wọ̀nyí o ní orúkọ Jésù. Ìwé orin Dáfídì orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkíní wípé aṣiwèrè wí ní ọkàn rẹ̀ pé Ọlọ́run kò sí.
Ó tún tẹ̀síwájú láti sọ pé aṣiwèrè jẹ́ oníbàjẹ́ ènìyàn. Mo mọ Ọlọ́run nínú ohun gbogbo tí mò ń ṣe. Mo sì kọ̀ láti bàjẹ́. Mi ò ní fa ìbàjẹ́ fún bàbá mi ní ọ̀run ní orúkọ Jésù. Ìwọ ńkọ́? Tí o bá lọ sí ìwé Mátì orí 3 ẹsẹ̀ 16 títí dé ẹsẹ̀ 17 ẹ̀wẹ̀, Bíbélì sọ nípa àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Èyí ni irú ọmọ tí mo fẹ́ jẹ́ o. Mo fẹ́ jẹ́ irúfẹ́ ọmọ tí Ọlọ́run yóò gbójú wòlẹ̀ láti ọ̀run, yóò sì wí pé àní èyí mo fẹ́ràn rẹ̀. Ìwọ náà lè jẹ́ irú ọmọ yẹn. Ọlọ́run ti ní àwọn ọmọ tó padà di ọ̀rẹ́ rẹ̀. Ara wọn ni Ábúráhámù. Ábúráhámù jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run. Ìwé Àìsáyà orí 21 ẹsẹ̀ 9. Ó sì dá mi lójú pé ó ń sọ pé ọ̀rẹ́ mi ni Adébóyè, ọ̀rẹ́ mi ni Olúwàbùkọ́lá. Ó lè sọ ẹni tí yóò di àyànfẹ́ ọmọ rẹ̀ àti pàápàá ọ̀rẹ́ rẹ̀ nípa iye àkókò tí wọ́n fẹ́ lò níwájú rẹ̀. Irú àwọn ọmọ tó ń fojúsọ́nà fún ìbáṣepọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run, wọ́n á sì máa fẹ́ láti wù ú nígbà gbogbo. Ni àwọn tó fẹ́ ka Bíbélì. Wọn kò sì fẹ́ ka Bíbélì lásán, ṣùgbọ́n wọ́n fẹ́ gbé e yẹ̀wò kí wọ́n sì ṣe àṣàrò lórí rẹ̀ lójoojúmọ́, kí wọ́n lè mọ Ọlọ́run sí i, kí wọ́n sì lè máa súnmọ́ sí i ní ọjọ́ gbogbo. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò. Àwọn ọmọ tí yóò dàgbà láti di àyànfẹ́ àti ọ̀rẹ́ rẹ̀ máa ń gbàdúrà, wọ́n sì máa ń gbádùn lílo wákàtí púpọ̀ níwájú rẹ̀. Ṣé Yorùbá bọ̀? Wọ́n ní a kì í gbókèrè mọ dídùn ọbẹ̀. Wọ́n ní ìsúnmọ́ni là ń mọ̀ sí ẹni. Bí a bá ṣe súnmọ́ Ọlọ́run tó ni ó máa jẹ́ kí a di ọmọ àti àyànfẹ́ rẹ̀. Olúwàbùkọ́lá Ayọ̀kọ́ ni orúkọ mi. Nígbà tí a pàdé ní ọ̀la, ìpàdé wa bí ó dàbọ̀.